kéré mọ́ kí wọ́n má bọ́ bàtà fọ́ sílé mi ẹnu ẹni la fi kọ́ mi jẹ bó bá gbàgbé gbégbé báwọn kò tiẹ̀ ní kíákíá kò ní wọlé mi wá kò ní wọlé inú mi wá gbàgbọ́ báyìí fún ó ti pẹ́ jù náà madam kí ló ṣẹlẹ̀ látàárọ̀ ti pẹ́ jù náà. ojú tẹ́ni tí wà lọ́ra náà ni gbogbo fámásì ni mo ti dé ní òwúrọ̀. pẹ̀lẹ́ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mo ṣe fún láwọn injection kan sí ni ó ní láti rest ẹ máa ṣe fífọ̀ kan fún mi ẹ jọ̀ọ́ mo fẹ́ máa mú lọ sọ́dọ̀ mi kó lọ rest ẹ wá mọ̀ kàn ẹ bá mi gẹ̀ẹ́sì ògbìn sí sí ìlú dúkú ẹ jọ̀ọ́ àdé tẹ bá ti ń bọ oúnjẹ tó máa jẹ tẹ bá mi gbé dání wà very important ẹ jọ̀ọ́ jọ̀ọ́ ẹ bá mi gẹ̀ẹ́sì ògbìn yẹn sì sí ẹ jọ̀ọ́. kí n sáré bá wá nǹkan tó máa jẹ mò ń bọ̀. pẹ̀lẹ́ dẹ pẹ̀lẹ́. security jọ kí ni god tó ní láti sọ fún ẹ tó ọlọ́kọ́ kó má gbé mọ́tò wọnú ilé. ẹ má bínú máa torí pé mọ́tò mẹ́ta ti wà nínú ilé ọ̀rẹ́dì wọ́n ní pé ìtọ́ ń gbé bẹ́ẹ̀ ò lè wọ ọbẹ̀ wọ́n ní pé kọ́pà síta tí tó wà ní kọ́pà díẹ̀. ọpẹ́ kẹ́ni kan gbóòtù jáde kẹ́ni tó gbé kọ́pà Ṣìkẹ́mi kí ni máa yí ṣe fẹ́ tó fi gba létí tó bẹ́ẹ̀. kékeré ní orí ọmú ni we shut up mo bá ìsọ̀rọ̀ ni ṣé mo bá ìwí ni wọ́n tẹ̀ sọ̀rọ̀ ni láti bo síbo àti wọ́n ìta ẹ̀ kó máa dàbí ẹ̀ kó máa. ojoojúmọ́ là ń bá ẹ sọ pẹ̀lú ìwà wèrè tó máa ń wù yìí ṣé máa yóò ju ẹ lọ ni. ọkọ wà tí wọ́n máa ń kọ ìyà fún lọ́ọ̀sìpítù wọ́n kọ fún ẹ lọ sórí tí máa gbá etí ẹ wọ́n méjì tí máa fi gbá etí ẹ ń sìn wọ́n máa tẹ̀sẹ̀ lébọ̀ fún ẹ òun máa tiẹ̀ ti wà lálẹ́ tẹ́lẹ̀ tó máa fi kò ṣe tiẹ̀ kó má lòún wá. ọ̀dà bí ọbẹ̀. abo ní búrẹ́dì èmi náà ni mò ń sọ̀rọ̀ ẹ̀yọ́ lóúnjẹ ṣé gbogbo ìwà tẹ́ ń wú fún mi ṣe oúnjẹ tó bá yá sí ẹ sọ pé mò ń sọ̀rọ̀ ẹ ní mò ń bínú báwo lèèyàn ṣe ní bínú mo ní kẹ́ gbé iye búrẹ́dì kan wá fún mi ẹ wo nǹkan tẹ́ gbé wá fún mi wíkẹ́ndì láwa yìí búrẹ́dì ò tí ì débi kankan sí búrẹ́dì ti fẹ́ẹ̀ tán ẹ wọ ẹ bá mi kó ọjà mi wá o ẹ bá mi kó ọjà mi wá o tó bá yá sí tẹ́bá dẹ̀ mọ̀ pé kó wọ̀ ẹ jẹ́ lọ rajà bò mí èwo ni gbogbo eléyìí lẹ́ máa kó ọjà tí ó tó wà lẹ́dí mélòó lẹ kó wá sí tẹ́ sọ fún mi pé kì í ṣe ilẹ̀ bá mi tajà ni ní kíákíá báyìí mo retí yín o èwo lẹ fẹ́ jàre àǹtí mi ẹ wá wá spáàgì wà. mi ìran kọ́kọ́ mà ẹ jọ mà last week ìgbà tí mò ń kọjá mo rí pé ẹgbẹ́ sí ìgẹ̀rùn tẹ̀ sí wọ́n gbà tí mò ń lọ ń sin mo rí pé ẹ ti gbé kúrò ẹjọ́ máa ṣe tí mo lọ ṣe. mi ò kúkú rọmọṣẹ́ ṣe bọ́ọ̀rọ̀ mi kan ló sọ fún mi pé kí n gbé kúrò kó máa bá mi mú ọmọ wa tó bá dọjọ́ Monday torí ẹ̀ náà mo ṣe gbé kúrò ń bẹ́ẹ̀. ó fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ fún ẹ àmọ́ àǹtí ṣé ẹ̀yin ìṣẹ́ lè ṣiṣẹ́ báyìí ṣá ẹ lè ṣiṣẹ́ ẹ yípo ẹ jẹ́ ń wò yín. yéè àǹtí nǹkan tó fẹ́ fi ṣiṣẹ́ lọ́dọ̀ mi rè ẹ wò mí dáadáa mi ò gba nonsense o wọ́n ṣe pé kọ́sọ́mà mẹ́wàá máa wà bí báyìí mo máa ní kẹ́ sáàfù wọn ẹ máa ló ti rẹ̀ yín o. ẹgbẹ́ náà ni mo lè ṣe. on one condition ẹ máa jẹun láàárọ̀ ẹ máa jẹun ní alẹ́ 500 naira péré dẹ̀ ni máa fún yín tó bá ti tẹ́ yín lọ́rùn. alámà torí ọmọ náà ni mo fẹ́ fi ṣiṣẹ́ ara ọmọ mi ni ò yá ó dé wà lọ́sibítù láti jẹ wọ́n ní pé kí n lọ wá owó wá òun ló fà á mọ́ mi ẹjọ́ máa jẹ́ ń ṣiṣẹ́. ẹ máa ṣe máa bẹ̀rẹ̀ lé nìyẹn abẹ́ máa padà wá. ó ti bẹ̀rẹ̀ sí. ó yẹ fọwọ́ gbàgbọ́ yìí sílẹ̀ láì fẹ́ jàre ẹ mọ̀ dáadáa ni o ẹ má jalè ẹ má jẹ owó mi o. bá mi ẹ wà ń bọ̀. Deborah máa ń bẹ̀ sọ ètò ìdìbò ọ̀rọ̀ torí ìmọ̀ràn òtítọ́ òun la ṣe yan ọ̀rẹ́ òdodo tí àwọn ọ̀rẹ́ wa tó kù tí wọ́n bá lè bá ẹ̀sọ́ ilé tó ń jọ̀rọ̀ èmi yìí máa bẹ̀ sọ pé tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ ìwọ náà wo lórí ọ̀rọ̀ Bólúwa ti fẹ́ yìí ìwọ náà wo owó tó ń ná lórí Bólúwa ti fẹ́ ṣé wò rí pé àgbàná lélẹ́yìn àgbàná ni èní oògùn ọ̀la oògùn gbogbo oògùn tó ń ra gbogbo treatment tí wọ́n fún Bólúwa ti fẹ́ jọ ń torí Ọlọ́run ọba changes wo lórí lára ọmọ tá à ń sọ yìí kò sí changes kankan lórí ẹ̀. ṣé nǹkan tó ń bá mi sọ ni pé kí n má ná owó kankan lé Bólúwa ti fẹ́ mọ́. ọ̀la ni ẹ̀ka sàn ọjọ́ mẹ́ta. gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ pátápátá mo ń gbọ́n di mọ́tò yẹn bàmá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bàmá ti sọ abiyamọ ni bí abiyamọ ṣe máa ń tara òun ló ṣe ń tara sí yẹn abiyamọ ni kò ń ṣàbíyàgbá tó ti yé ọba tó ti bó ṣe ń sọ fún náà ọba tó máa fún ní ìmọ̀ràn gidi náà ní lórí ẹ̀ agbára ọmọ náà dẹ̀ ní kú agbára ọlọ́ á dẹ̀ jèrè ọmọ náà tó ti yé kò ṣe pé bó ṣe ń sọ yẹn ó má dàbẹ́ pé ó má náwó kankan lé lórí ni kò dẹ̀ dá bẹ́ẹ̀ yẹn
so owó ẹ̀ lágbára á fún yàn lórí lágbára Ọlọ́run. ẹ ṣàkóyé pé bí èmi náà mi pé abiyamọ gidi lèmi náà mo ṣe abiyamọ bọ ogun àgbà náà ó ti pọ̀ jù ẹ̀yin náà wo bó ṣe rí ẹ̀yin náà wo nǹkan tó kù mo mọ nǹkan tí mi sọ then mo ti kọ́ macross ọmọ nǹkan báyìí rí woman tí mo ń sọ yìí tó bá sọ pé mansion yìí ló ti kọ́ ó yẹ kí inú ẹ̀ máa dùn ni bọ̀ lórí ọmọ woman tí mo sọ yìí ọmọ yẹn ṣe lórí èyẹ ó rèé títí tí woman yẹn fi di kòròfo tẹ́ẹ̀mí tún bọ́ lára ọmọ náà. Sísáré Azimi, kí ló dé tẹ̀ ń ké? Ẹ̀wọ̀ ẹ̀ relax lẹ́kọ̀ọ́ báyìí. Lẹ́kọ̀ọ́ tẹ̀ wá kọ́ wájú kó báyìí náà. Ẹ pẹ̀lú. Ó ṣẹlẹ̀, èdè ń kíbo láti ta. Security. Kò ti ṣe mí. Kò ní ṣe yín. Security. Ìyà jẹ mí. Yóò ní jẹ́ yín lágbára Ọlọ́run. Relationship tí mo ti ń build for the past 8 years. Wálé disappoint me. Who's Bọ̀wálé? Afẹ́sọ́nà mi ni. Kí ló ṣe fún yín? Ìkan nínú àwọn neighbor wọn sọ fún mi pé ó ti travel out. Ó travel out? Èmi ni mo bá yá owó. Èmi ni mo bá yá loan. Èmi tí mo ti ẹ̀dùn síwájú yín gan. Ibá ní kẹrìbọ̀ gbèsè ayé mi fún yín. Ilé aṣọ ilé amọ́ni. Kó ní kálukú máa dúpẹ́ tẹ. Ìdojúkọ oríṣiríṣi ló wà láyé. Ẹ má ìwọ lọ́dọ̀ yín náà. Ẹ jẹ́ bá yín jẹ́ ẹ̀kọ́ tó tutù. Sódà tó kan yá lè balẹ̀. Mo ń bọ̀. Ta ló bẹ̀rẹ̀? Ẹ̀yin ni ẹ̀rọ àmà. Kí ló dé wá dúró síta ẹ̀dẹ̀ ṣe bí àlejò ẹ má bọ́ ọ́nú lé náà. Èmi bá wọ ọkẹ́. Ṣé kò sí mà? Kí má bàa sí ni. Mo kàn fẹ́ rí fọ́rọ̀ kan náà ni. Fẹ́ béèrè question kan lọ́wọ́ yín náà. Wọ́n sì fẹ́ béèrè pé lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi Deborah yẹn nǹkan tí mo fẹ́ rí yín fún mi. She understand. Deborah exactly. So mo fẹ́ béèrè lọ pé láti ìgbà tí Bólú ti sick ó máa tó bí how many months tí Bólú ti sick? Láti máa tó 6 months. But 6 months every blessed day lọ́rẹ́ mi máa ń lọ tó máa lọ ń ra oògùn every blessed day tó máa ń ra oògùn lórí ọ̀rọ̀ ọmọ yìí bó dẹ̀ ṣe ń ra oògùn yẹn náà àrí changes ṣé ẹ̀yin ò rí pé àgbàná ni sickness ọmọ Bólú àti àgbàná ni ní sickness Bólú àti fẹ́ àgbàná gidi ni because me really understand for good 6 months tẹ̀fín treat ọmọ. Why tẹ́ ń sọ̀rọ̀ báyìí? Ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run nìkan ló bá olùwòsàn àwa doctor nurses àkàn gbìyànjú ni. I know but why you not seeing what I'm saying now? Ó ń tọ́jú ọmọ for good 6 months fún 6 months tó fi ń tọ́jú ọmọ yẹn náà dẹ̀ ṣì wà lórí àìsàn yẹn ọmọ yẹn ò dẹ̀ tí ì rí ìwòsàn lórí àìsàn tá à ń sọ yìí kò tí ì rí ìwòsàn fún 6 months bọ̀bọ̀ òun náà ṣe wà ń bẹ̀ yẹn tó wá pé 6 months yẹn náà ló fi mú owó yẹn tó fi ń tọ́ tó fi ṣe nǹkan ó máa mọ nǹkan tó máa rí àgbàná lèmi rò yẹn ṣàgbàná ó dáa tó bá jẹ́ pọ̀ torí ẹ̀ lèmi ṣe wá rí o ó ní nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ó ní nǹkan tó ń fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ ẹgbẹ́ tiwa. Kí ló dé madam? Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn náà? Kí ló ṣẹlẹ̀? wọ́n pè máa ní kí n jẹ́ tọmọ lọ́mọ ṣé báyọ̀ mọ́mí Bólú nìyí. tẹ́lẹ̀ ṣọ́ṣẹ́ yín tẹ́lẹ̀ ni ilé ti pọ̀ ju ẹjọ́ torí Ọlọ́run táwọn nọ́ọ̀sì ẹgbẹ́ mi bá ń ṣe irú nǹkan báyìí mi ò kí ń ṣe ẹjọ́ mi ń ṣara wọn torí Ọlọ́run. nǹkan tí mo sọ yóò ti pọ̀ jù náà. ẹ̀yin má tún dájú yàtọ̀ o ẹjọ́ torí Ọlọ́run. ẹ gbà mí lórí nọ́ọ̀sì lórí kíni pé kẹ mọ́ mọ́ kẹ ṣe kíni on top of waiting adẹ̀yìn bá yín sọ ẹ̀dẹ̀ ń ṣe bí kíni ṣe bówó lẹ máa gbà tẹ́ bá ṣe ẹ̀ṣẹ̀ náà nìyẹn lẹ́mọ̀ járe. Báwo ni ẹ̀ tí ń sìn? Báwo ni bọ́dì? I pray for you, God will protect you, God will guide you. I love you. Wọ́n ni mo ní kí n wá rí o. Ṣọ́ọ̀sì. Kó má bàa sí náà ni. Mo ti rí ṣẹ́ńbì kan ni. Níbo nìyẹn o? Àwọn ọ̀dọ́ wúmà kan ó ní kí wọ́n máa bá àwọn fọ bọ́ọ̀lù àwọn kọ̀ọ̀kan. Tẹ̀dúpẹ́. Mo lẹ nítorí pé wúmà yẹn sọ fún mi tí n bá ka ọjọ́ kan jẹ mo máa lè lò. Condition tí Bólúwa ti fẹ́ wà wọ́n náà mọ̀. Ọ̀rẹ́ yín ò ní ìyọ̀nà. Nǹkan mi nǹkan mi nì lórí ọ̀rọ̀ Bólúwa ti fẹ́. Ṣé o àtẹ̀ kọ́kọ́ dúpẹ́ pé o tẹ̀ ríṣẹ́ ìyẹn ọpẹ́ kan ni fún mi torí owó tó bá rí bẹ́ẹ̀ pàlẹ́ máa fi máa ṣe one of two things fún Bólú. Yóò dẹ̀ mọ̀ pé mi ti tèmi gbọ́n bí tí mo lọ submit CV mi sí wọn tí ì pè mí àyíká tó máa pè mí mo mọ̀ pé Ọlọ́run àti fún Bólúwa ti fẹ́ ní àlàáfíà
lágbára Ọlọ́run so lórí ọ̀rọ̀ Bólú àti fẹ́ máa ó mọ̀ pọ́ ọmọ tí mo láìkì láti kékeré ni mi ì fi ṣeré rárá. torí ìyá yẹn ó kanra ó dàbọ̀ my boy what do you want to eat now? Oh yeah, let's go. Oh gentle sorry protect you. ṣé wàá bá mi wẹ̀ ṣé wàá dá ẹ sí wàá dàgbà wàá dògbò. ẹni mo mọ̀ pé ò ní gbọ́. mo ní gbọ́ ò ló ń parí. wọ́n máa ní ebi kọ́ mi ò ní take it easy fún ẹ. ẹ má take it easy oní mi ní gbọ́. ọmọ ní take it easy fún ẹ because mo mọ̀ pálágídí ọkàn ni ẹ. wo abeg ó dẹ̀ ń parí pé mo ní gbọ́. ìka ni ẹ tó bá rí ejò tó bá rí ẹ kó fi ejò lẹ́ẹ̀kan ṣá ẹ̀ pa ni. lórí kí ni. ìwọ ní pé kó máa yìí tọmọ lọ́mọ ṣé o rò pé mi ò ní gbọ́ ni àbí o rò pé ọmọ yẹn ò ní sọ fún mi ni ìka èèyàn ni ẹ ìwà dúdú pẹ̀lú èèyàn dúdú ìka burúkú ni ẹ èṣù ni ẹ. kí ló dé kò sí nǹkan ó ní ọ̀rọ̀ àjọ kan kájọ sọ ìdájọ́ yẹn dàbí. irọ́ gbogbo ni àǹtí. ẹ wo nítorí ọlọ́run àdájọ kankan o kò sí ọ̀rọ̀ àjọ kan tó parapọ̀ ẹ ó yẹ kẹ́ ẹ mọ ọ̀rẹ́ wa tí ọ̀rẹ́ wa yìí Deborah ọmọ ẹ̀ tó máa ń sìkì yẹn ṣé bóun ni àbúrò yín burúkú ni pé kí nọ́ọ̀sì tó ń tọ́jú ẹ̀ kó lọ inject pa. tọ́lá ni oh my god sọ pé nǹkan tó sọ wọ́n parọ́ ọmọ ẹ̀ ni ó disappoint mi ṣé nǹkan tí dádì àti mọ́mì kọ́ èmi pẹ̀lú ẹ̀ lélẹ̀ tọ́lá ni dákun sọ fún mi owó tí ẹni yẹn fi ń tọ́jú ọmọ ẹ̀ ṣé wọ́n ló ń bá san ó ti fún lówó rí ẹ kí wá ní problem ẹ̀ ok no problem àbọ̀ abálọ̀rọ̀ ẹ̀ wo àbúrò jàre dákun fún mi lórúkọ ọmọ yẹn. fẹ́ lórúkọ ẹ̀. mo mọ̀ pọ́lọ́run máa gbà kóso. àmín. má wọ̀ rẹ̀ o tọrọ lọ́rẹ́ ń bẹ sọ. ẹ ṣí jàrántí ẹ ṣí mà ìka ò rí báyìí èèyàn burúkú ní tani ìka olórí kò ní bẹjá ẹnu ẹni la fi kọ́ mi jẹ́ kódà gbàgbé báwọn fẹ́ tiẹ̀ kíákíá ó dùn gan-an ṣé ilẹ̀ ṣe ni àbí madam ló ṣe. èmi ni mo wúkú ṣe madam ò sí lé wọn lọ sí meeting. ó dùn ó wà òkè ó dùn gan. fún mi lákàá nọ́mbà yín kì í ṣe transfer. but ẹ máa fi charges sí. ẹ má gbẹ̀yìn wa rárá o charges bíi ti bá o. hello Deborah. hello dami. báwo wà ní ara Bólúwa ti fẹ́ báyìí. sickness Bólúwa ti fẹ́ ó ti critical gan báyìí o. hospital ni mo wà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ló tún sọ pé ó ṣẹlẹ̀ báyìí. farabalẹ̀ ṣé o rí gbogbo nǹkan tó bá tẹ̀ ń ṣe for now fínlẹ̀ drop ẹ̀ máa bọ̀. nǹkan tí mò ń sọ nǹkan tá à ń sọ pé ó ṣe tẹ́lẹ̀ ó ti tún le ju ti tẹ́lẹ̀ lọ tó ń ṣe lọ́wọ́ báyìí ó ti le ju ti tẹ́lẹ̀ lọ. ó tún worse. àǹtí mo ti ṣe o. mo ti gbọ́. báwo ni ọlọ́run fọmọ ní àlàáfíà mo ibi tí mo ní mò ń lọ lórí ọ̀rọ̀ Bólúwa ti fẹ́ òun ni mo fẹ́ lọ báyìí ó ní olùṣọ́ mi kan tí mo ṣàlàyé fún wọ́n dẹ̀ ní pé kí n wá so nǹkan tó bá dẹ̀ sọ lọ mo dẹ̀ mọ̀ wípé lágbára ọlọ́run àbára lọ́wọ́ sí gbogbo ìgbésẹ̀ tó bá ní kí n gbé èmi náà tiraka máa gbé ṣùgbọ́n má ronú o. Ọlọ́run ṣàánú mi ò tọrọ àìsàn yìí lọ́wọ́ ẹ̀ wọ́n fi mí ṣàgbàlọ́ fún ìyá mi Ọlọ́run gbé mi dìde. tó bá yá wọn ló ń jẹun ẹ wò lóró 5 litres 11,500. òróró lóhùn epo lóhùn ẹ ṣe dáadáa ni àwọn ará ilé ń kọ́ ṣe dáadáa lọ́wọ́. ẹ jẹ́ sáré pọnmi sínú drum. ìyàwó jabo yẹn fẹ́ ṣe yẹn ṣùgbọ́n wá pé tí ìyàwó gbàgbé kẹ́mi sílẹ̀ ṣó yọnu
sori pé ìwọ máa bìṣẹ́ rò láwùjẹ ibẹ̀ ṣe máa ṣe nìyẹn gbà tó débí lọ́jọ́ kìíní àná tó ló fẹ́ ṣiṣẹ́ mo jẹ́ kó yẹ wípé mi ò lè gbà ẹ́ mo ló lè ṣiṣẹ́ ìwọ wá ti ṣọ́ọ̀bù tèmi pa ó fún ìyá Chinedu ní kọ́kọ́rọ́ tèmi ṣé ìyá Chinedu mo jẹ́ sá ò fẹ́ dá mi gbèsè ó lè ó kì í ṣọmọ gidi ó ń ṣèyàn dáadáa màdéjẹ kó yí ẹ wípé wọn kì í fi mí ṣeré owó pamúlé láǹtà kó tó ń rán mi lẹ́wọ̀n wo máa bá tọ́tà ẹ̀ jẹ́ máa bá tiẹ̀ jẹ́ wọ́n jí owó mi ó lọ fi sanwó hospital ọmọ ẹ̀ ó lè ọjà mú fóònù ó sá lọ mo mọ ilé ẹ o mo gbára ilé ẹ pátápátá ẹ ní sùn ládùúgbò yìí wọ́ wà ló ṣe bẹ́ẹ̀ mọ̀ ọjà ti jà sí abìṣẹ́rù láwùjọ abẹ́wọ̀. Hello? Mo ti ń bọ̀. Mo ti wà lọ́nà. Mi ní pẹ́ débẹ̀ yẹn mọ́. Okay. Dèbó lélẹ̀. Débórà. Olùdó lè tọ́ mi jẹ. Ọjọ́ mẹ́ta. Débórà. Ṣé wọ́n nàbí wọ́n kọ́? Kí ló ṣẹlẹ̀? Báwo láyé ṣe wá rí báyìí? Kí ló dé? Kò ń ṣe mí náà, ọ̀rọ̀ ọmọ ló sọ mí di báyìí. Ọmọ tí mo bí mi. Ṣé oyún ọkù tíje ìgbà yẹn náà ló fi bímọ? Àtìgbà tí ọkù tíje ti fún mi lóyún. Àtìgbà yẹn náà ló ti fi mí sílẹ̀. Títí mo fi bímọ, kò tiẹ̀ yẹ̀ mí wò rárá. Nǹkan tó tún wá dùn mí jù ni pé ibi tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń tọrọ kọ́bọ̀ tí mo fi ń ra oògùn fún ọmọ torí ọmọ yẹn síkìlà ni. Ojoojúmọ́ àìsàn ni. Mo sọ fún mi pé SS lọmọ ẹ̀ o. Mo ti wá bá wọn fọbọ́ tí mo ti ń gbálẹ̀ tí mo ti bá wọn ṣe 1 or 2 things. Ṣé ni woman yẹn dédé ṣe ló lé mi tó ní pé kí n máa lọ kó òun fẹ́ mi mọ́. Àwọn ìrònú yẹn ló bá mi tí mo fi ń lọ ìtorí mi. Jẹ́ n fún ẹ nọ́mbà mi kó pè mí. The Just tó wà níbi tó ti ń bíbá yìí náà lèmi náà ti ṣiṣẹ́ ní street kejì níbà The Just. Ibẹ̀ lèmi náà ti ń ṣiṣẹ́. Jẹ́ n fún ẹ ní nọ́mbà mi mú fóònù. Gbà fún mi ní nọ́mbà ẹ̀. Ó lágbára ò Débórà. Àbí wọn náà kọ́ nìyí. Ó má bínú gbà bá ń fi ra nǹkan fún ọmọ tó kó wá bá mi ní The Just yẹn a máa tún máa tọ ẹlẹ́ẹ̀lẹ́ mo ti ń bọ̀ wọ́n ti kò pè mí o mo ti ń bọ̀ mo ti fẹ́ débẹ̀ yẹn ok. Débórà pẹ̀lẹ́ báyìí pẹ̀lẹ́ wo má bínú gbà ráìsì apèsè tí mo rí nínú stọọ lélẹ̀ tí ọ̀gá mi bá ti lọ sọ́jà tó bá ti lọ ra oúnjẹ sínú stọọ màá pè ẹ́ tó àwọn nǹkan tí bá tún lè rí bẹ́ẹ̀ rí láti fi sọpọ́ọ̀tì ráìsì yìí màá pè ẹ́ má wọ̀rẹ̀ owó gọọmẹ̀ tó sọ wípé ó kù èló níná. 3,000 náà. 3,000 ok. ṣé ẹ gbà 5,000 ló wà ń bẹ̀ tó bá ti sanwó gọọmẹ̀ 3,000 2,000 tó kù ló wà tọmọ ẹ náà fi máléjì ara yín. Èmi nìkan tán. Ìwọ náà ṣèyàn bẹ́ẹ̀. Odidi 5,000. Àmì ọ̀rẹ́ mi wò ó fàdúrà sílé àdúrà wa ti gbà ọ̀rẹ́dì àwọn kọ́sùmọ̀ mi fi ń dódé mi lókè mo fẹ́ sáré lọ àtẹ́ǹdì sí wọn. Méjọ pé o pè mí o pè mí àbíkẹ́ tí ẹ pè mí ni tí o kó máa bá mi kí ọmọ ẹ o. lóṣù ẹ má expect owó lọ́wọ́ mi kò sí owó fún yín lóṣù rárá. Kí ni mo ṣe mà? Kí lẹ ṣe? Ṣé ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ yìí? Ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ yìí? Ilẹ̀ ní gbogbo ẹlẹ́kọ̀ọ́ yìí? Tí gbogbo ẹ̀ ṣe ìdọ̀tí tí gbogbo ẹ̀ tó bẹ̀ smiling gbogbo ẹ̀ kọ́ òun rí. Ṣé ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ yìí? Ṣé kó ṣe kọ́lẹ̀ lẹ́sẹ̀ kọ́lẹ̀ yìí? Kò sí òfin lóṣù yìí o. Ẹ jọ̀ọ́ mà mo ṣe dáadáa gbogbo ẹ̀ mo clean tó mọ̀. Mi ò rí kankan. Everywhere neat. Kò sáìpò, kò rún ọṣẹ, kò rún àìpò rárá. Ẹ kàn mú mẹ́kàn fi ṣánú. Kò sówó fún yín lóṣù yìí. Ẹ jọ̀ọ́ mà ẹ lè ṣe bẹ́ẹ̀ o ẹ lè ṣe bẹ́ẹ̀ rárá nítorí àgbẹ́kẹ̀lé nìkan ṣoṣo tí mo tún ní owó tó wà lọ́wọ́ yín yẹn fífi san bíìlì fọmọ ní ẹ jọ̀ọ́. Orí ọ̀fẹ́ kan ṣoṣo tẹ̀ ní ni pé kẹ́ ẹ mú ilẹ̀ yìí kẹ́ tún fọ̀nà kó mọ́.
báwo mo ti fẹ́ ṣe fẹ́ kó sómi àìpé mo ti fẹ́ rán mi lómi. ẹ bèrè lọ́wọ́ gọ́gùn àbí kẹ́ díìgì lẹ̀ kó mi sùn jáde bẹ́ẹ̀ ọ̀kẹ́ pọn mi lórí mi èmi mo ti ẹ̀ ráyè tí mo bá yín lọ́jọ́ láti fáìnà tí ẹ bá tún ilẹ̀ yìí fọ̀nà kò sówó fún yín lóṣù yìí ní sọ́dún yẹn. kí ló dé gangan náà ó ní gbogbo ọgọ́ tí mo ti ṣe wọ́n ní gbogbo ilé ìgbóná ṣe ayé ìgbóná ti sùn mí kí ló dé lẹ́nu gbogbo iṣẹ́ tí mo ti dáná tó wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ oníyẹ ẹ̀kan yí táyà ẹ̀ ń pariwo ẹ̀ ń sòkò tí bá mú yín tẹ́wọ́n mú bá tẹnu yín máa nà inú yàyà dùn ẹ̀ ti gbọ́. madam ó lè tẹ́jú kó sí ìgbà tẹ́ ń ké. ẹ wo mo rọpin ni àròpin ló dé bá mi torí ẹ̀ ló fi jòkó sí bíbá ó ti sún mi ní ọ̀rọ̀ ọmọ ni ó tẹ̀ ti sún mi bọ̀ nọ́ọ̀sì kan ló kọ oògùn yìí fún mi ó ní pé kí n wàrà pé tí bá ti lò ó fún pàrẹ̀ máa tún wálé. ẹ jẹ́ àwọn nǹkan tó yẹ orúkọ oògùn tó kọ sí ó lè wá ní owó oògùn yìí. bí 10,000 ni. 10,000 mi dẹ̀ ní káàsì tó tó yẹ lọ́wọ́ àwọn just 5,000 naira. ẹ jẹ́ ń wọlé lọ imú fóònù mi àmà ti transfer ẹ má dùn yín nù ẹ má rí. ẹ ṣé sà. Hello, Shukudi. You see wetin I dey talk wey I say I no wan do business with Omo Igbo. Do business with you now. You say make I borrow you money. At the end of the day now, money wey I borrow you now, you dey tell me today, tomorrow. Abi? Don't worry. Jesus Christ go soon come. Na so they talk 2020. No problem. I dey where I dey. Hello. What you dey your hand? Rice ni sir. Rice ni sir. Yes sir. Ibo le ti rí ma. Desire ló gbé fún mi sir. Desire ló gbé fún ẹ. O te ti da. Desire. Má bọ̀. Kí ló dé? Ẹ ra o. Ṣó mọ̀ wọ́n rí? Mo mọ̀ ọ̀rẹ́ mi. Ó tiẹ̀ ti já. Ó ní ìwọ ló gbé ráìsì fóun. Àbí ìwọ kọ́? Èmi ni sà. Ìwọ ni sà. Ẹ tẹ̀ ṣeun. Ẹ ṣàfẹ́ kí kọ́pìnì yìí kó lukudéèdì ká má rówó rọ̀nù ẹ̀ mọ́. Àbí wàá tún pe àlùmájìrì wá sínú kọ́pìnì kó wá máa gbé oúnjẹ tó yẹ ká sè fún kọ́sọ́mà. Tẹ̀ sí wàhálà bá ń gba ráìsì tó wà lọ́wọ́ ẹ̀ kó gbé wọlé lọ. Kò sí ẹ rí. Ó wọ white and red bẹ́ẹ̀ ni tó ń ṣe for night time. Ẹ fẹ́ kí olówó kó máa lọlẹ̀ ìran mẹ̀kúnnù náà ni. Àbẹ́ òun yẹn o àgbáyé sí jẹ́ tán náà ẹ fẹ́ sọ wá da ẹ̀dùn arinlẹ̀ o. Ọmọdé síre ọmọ orílẹ̀ wá ṣòre gbogbo nǹkan tó ń ṣe nínú kọ́mpìnì yìí ni mo rí o ṣùgbọ́n tó bá tè wá fẹ́ ṣàánú ó yẹ kó mọ̀ pé oúnjẹ tí à ń tà ń sè fún àwọn kọ́sítọ́mà ló fi ń ṣe ìtọrẹ àánú ẹ̀. Now oore níwọ̀n mi ní kó má ṣoore o mi ní kó má ṣoore ṣùgbọ́n oore níwọ̀n àbó gbọ́ mi bẹ́ẹ̀ now nígbà tí òun torí èèyàn kan tó wo iṣẹ́ tí wọ́n ṣe pé tó ga bá tẹ̀ wá mú mi tó bá jẹ́ pé ibi iṣẹ́ mi ló wà pé wọ́n máa sáàkì mi. ọ̀gá kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ o ṣẹ́yẹ́dẹ́ bá tẹ̀ ń wò yẹn ọmọ dáadáa ló jẹ́ sí mi torí nígbà tájọ wà ní school mo mọ ipa ribiribi tó kó nínú ìgbésí ayé mi in fact ó help mi gan ìgbà tí mo wá pàdé ẹ̀ condition tí mo bá yẹn àánú ẹ̀ ṣe mi gan ni mo ṣe wò pé wọn gba tó wà lọ́wọ́ mi kéèmí náà fi help ẹ̀ àti pé gan ọmọ ẹ̀ sick gan tó dẹ̀ serious so ẹ má bínú ọ̀gá nǹkan tó jẹ́ kí n wò pé kí n help ẹ̀ nìyẹn. ọmọ ẹ̀ sick òun wá fẹ́ ràn lọ́wọ́ ẹ kì í ṣe ti nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ló fi ràn lọ́wọ́ àbó mọ̀ ni nǹkan kọ́pìnì ló lò tó fi ràn lọ́wọ́ tó bá tẹ̀ wá fẹ́ ṣàánú wá ṣàánú pẹ̀lú nǹkan tó jẹ́ títì ẹ̀
kì í ṣe lè tó mọ̀ pé wọ́n lè sáàkẹ́ tó bá mú ẹ̀ ń di ẹ̀ bá mi pè wá kó ní mo fẹ́ rí. mo ní kẹ́ fún mi ní owó mi. ó ń tọ́ra ẹ̀. ẹ fún mi ní owó mi ṣé wàá láwọn abẹ́ẹ̀. ó ń tọ́ra ẹ̀ ó rí pé ò lójú tì tójú ò bá tí ojú ń ti àwa ṣé gbogbo nǹkan tó ń sọ ládùúgbò mọ̀ pé tí mi ti kún ètò ṣe lè yà wá tó máa lọ. àǹtí mi ṣé gbogbo nǹkan tó ń sọ ẹ̀ kò ra mi ṣé mi máa tó báyìí ẹ máa sọ pé mi ò tó gba ilé fúnra mi wọ́n ní kẹ́ fún mi ní owó mi kí n fi gba. owó wo ló ń fún ẹ. ọ̀rẹ́ gba olùwọ́dé. ó ti wá ń bí tipẹ́. òun ò pé ẹ ó lálejò òun lé ni. ẹ ta ni mò ń wò yìí. olè ọ̀fọ̀n klepto. àǹtí mi gbogbo tí ariwo ni. kí ni. ọ̀rẹ́ mi tí mo sọ fún yín pé ọmọ ẹ̀ wà nílé tó síkì yẹn Deborah àwọn òní ìnà. ní eléyìí eléyìí ti bẹ́ mi ṣiṣẹ́ ni ó ti bá mi tajà ṣọ́ọ̀bù mi. Deborah ṣé ilé olóúnjẹ tó lórí tó ti ṣiṣẹ́ ọ̀dọ̀ àǹtí mi ni. ọ̀dọ̀ mi ni o. àǹtí mi ṣẹlẹ̀ wá wo Deborah tẹ wá ń sọ yìí tẹ̀ ń wo kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ọmọ dáadáa ni ọ̀rọ̀ ọmọ ló sọ di bẹ́ẹ̀ bó ṣe wà yẹn kò ń ṣe onírọ̀ o ọ̀rẹ́ tèmi àti ẹ̀ tí ń ṣe ó ti pẹ́ kì í ṣe ọdún 2 3 4 o ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ni bó ṣe wà yẹn tó bá rí nǹkan ẹyọ kan ó máa sọ fún mi ni tèmi náà bá rí màá sọ fún ni àfi ló bá ń tọra wa. wo ìyá mi tó fi ọ̀nà Ọlọ́run bá bẹ̀ má bínú sí mi ìwọ náà mọ bọ́rọ̀ ilé ayé ìṣe jẹ́ èèyàn burúkú ó ti bèèyàn rere jẹ́ wọ́n náà dẹ̀ mọ wàhálà táwọn ọlọ́jà ń ṣe owó kọ́mọlé láǹtà ká tó ṣàkó tó pé kò sẹ́ni tí ò ní ta rárá jí ló ṣe mí wo nǹkan tó máa ṣe fún mi àbúrò láti wákàtí lọ gbogbo nǹkan tó máa ná kí ara ọmọ yẹn tó yá dáadáa mi wọ́n má fìbò fún mi o gbogbo owó tó bá nílò pátápátá mo ṣetán àti gbé jẹ́ kọ́mọ ẹ̀ náà kó máa bọ̀ lọ́dọ̀ kó wa máa jẹun ẹ Ọlọ́run á tó ìjọ má bínú tó ṣe Ọlọ́run ṣàforíjì fún mi o mo lọ kábọ̀. àǹtí mi gẹ́gẹ́ bí nǹkan tá a sọ ẹ bá mi sẹ́ǹdì owó yẹn o mo mọ̀ yín o ẹ mẹ́rin kí wá wá ṣọ́ọ̀bù yín kí wá da ṣọ́ọ̀bù yín rò ọ̀rẹ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó tẹ̀ tí ń wà òkè ọ̀tọ̀ ó ti ń jẹun ó wà ní ilé jákàlọ́ má lọ́wọ́. ẹ ló Jídé ìgbà mélòó mo fẹ́ sọ fún ẹ gbogbo àwọn rooms yẹn ti wà tààt kò sẹ́ni tó lè gbà á máa nígbàdo sẹ́yìn gbá mọ́ náà àbúrò mi ni nǹkan tí mo fẹ́ kó yé ẹ nìyẹn nǹkan tí mo kò fẹ́ kó ṣe ni pé sọ fún mi déètì tí wọ́n fẹ́ ṣe wedding yẹn so ìwọ ṣiṣẹ́ lórí yẹn kó jẹ́ kí n tètè mọ déètì yẹn so màá make arrangement rẹ̀ má wọlé ó ṣe gan thank you very much. àǹtí ẹ̀lẹ́ ìbòlé ń kọ́ ẹ o mo ti ṣẹ̀yìn ẹ má bínú ọjọ́ kẹ́dẹ̀ máa wò ó kì í ṣèwà mí ní o ẹ̀mí kan ló yá mi lò lọ́jọ́ ẹ látàrí pé àwọn tó ti dánú bí mi kí n tó dé yẹn àti pé gbogbo nǹkan tí ọmọ yẹn ń ṣe ni mò ń rí lórí CCTV camera so bí mo ṣe ń rí yẹn ìgbà tí mo tún wá rí yẹn ó wá jẹ́ kí inú ẹ mọ̀ kéèyàn máa gbé ìbínú bọ̀ kó tún bá nǹkan tó ń bí inú tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ má bínú kì í ṣe wà mí I understand so máa bẹ̀yìn náà ni nítorí ọmọ àlè èèyàn ló máa rí inú tí ó kì í bí so ọmọ àlè èèyàn ló máa ń bẹ tí ò gbà so ẹ má bínú so nǹkan tí mo torí ẹ̀ pè ní pé nígbà tí ó sọ gbogbo bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé mo wá rí i pé ẹ wà nínú èèyàn kan tó yẹ kéèyàn tó ṣe ìrànlọ́wọ́ fún ṣe lè ṣiṣẹ́. màá ṣiṣẹ́ sá. ó dá yín lójú ẹ̀dẹ̀ ní ṣe mẹ́lẹ́. rárá sá kò sí nǹkan kan tí mò ń ṣe. màá ní sọ pé sálárì ní pípẹ́ níbi tí ó ti lè máa tọ́ bùkátà. ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe sá. Ara ló ń tàn ó ẹ̀mí rẹ̀ ọmọ rẹ̀. ẹ wò ó ṣe bínú sí mi ìgbà tí màá fi dé lánàá yẹn ẹ rí pé ó ti rẹ̀ mí. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe. ẹ sọ fún mi lọ́jọ́ yẹn pé size 42 lẹ́ ń lò. ẹ bá mi máa ń lò. ẹ ṣe gan o jẹ́ kí mo kọ́ tí mo láìkì jù. ìyá yóò jẹ́ ìsà lára yín. àfiṣètò ẹ wá mà ẹ wá. wọ́n mú lẹ́tà yìí wá sí ilé. Ṣìkẹ́mi wọ́n wà ní láńlọ́ọ̀dù fẹ́ wá rí wa. àwọn sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ náà
ṣùgbọ́n ọjọ́ tó ń bọ̀ èmi ò lè sí nílé. apart from pé bóyá èmi àti ẹ ń jà bóyá níjà àbí ìwọ pẹ̀lú security ń jà èmi ò mi ìró gbogbo yẹn but nǹkan tá à ń sọ yìí fọ́nfọ́n ní èmi àti ẹni fún gbogbo wa gan ó mọ̀ tí nǹkan bá bàjẹ́ nínú ilé ilé ìtajà máa pe agent tó máa fi wá ṣakọ tó jẹ́ pé kò ní dá wa lóhùn yẹn tábàdẹ̀ ti mọ landlord báyìí tá ti meet ẹ̀ tá ti gba nọ́mbà ẹ̀ fúnra wa á máa pè é. tó ń jáde lọ ní àbòsí ẹ̀ ń wọlé bọ̀. kí ni tiẹ̀. ètò kan pọ̀ bí àlùbọ́sẹ̀ eléwé náà ni ẹ ǹlẹ́ ṣe rọ́jọ́ yẹn èmi ò lè sí nílé mo ń lọ sàtẹ́nù no be poison bẹ́ẹ̀ náà ṣe lọ máa ń ṣe ẹ pẹ̀lẹ́ o iwájú ga ìdí pẹlẹbẹ ẹ ta. kí wọ́n má bọ́ bàtà fọ̀ sílé mi ẹnu ẹni la fi kọ́ mi jẹ́ bó bá gbàgbé gbégbé báwọn gbé tiẹ̀ ní kíákíá o. àwọn fún wọn náà ní fẹ́ páàkì mẹ́ṣìn sí bí báyìí. ẹ rọra sá. ẹ̀yin náà páàkì mẹ́ṣìn. rárá sá. ẹ kò lè sá. ẹ kú jọ mẹ́ta. ẹ má bínú o bí mo ṣe ń lọ amúmi líran kan ó dẹ̀ jẹ́ nípa tìmí amúmi rí i pé arákùnrin kan wà níbí báyìí. obìnrin. ok obìnrin ni. action. amúmi rí i pé arábìnrin kan wà nínú ilé àkàtà yín níbí báyìí ó nídìí ìrànlọ́wọ́ yín ìbádẹ́ dá tẹ́ bá ṣe fún nítorí pé tẹ́ bá ṣe fún tán ọ̀nà tó máa tibẹ̀ ṣe kí ni gbé iná ní ọwọ́ sókè bẹ́ẹ̀ ni so bí mo ṣe rí ojú báyìí lọ. sórí nǹkan tí ẹ fi ń ta mi lójú náà nìkan nínú àwọn òṣìṣẹ́ mi ẹnì kan wà ń bẹ̀ tó yẹ kí n ràn lọ́wọ́ tí bá wa ràn ẹni yẹn lọ́wọ́ ọlá mi á túbọ̀ máa lọ sókè sí i. àríjù báyìí lọ àlàáfíà ni fún mi. wọn ò lè sorúkọ ẹni yẹn fún yín ìkọtẹ́rí nìkan nìyẹn. madam ẹ bá ti sọ tipẹ́ kí ló dílé yín báyìí. kò tètè sọ fún mi ọjọ́ tó wá ló lóun like environment ọ̀dọ̀ wa. tó bá yẹ pé ti bá mi sọ tipẹ́tipẹ́ ni ẹ̀yin ni bá gbé fún. ó lè dùn mí gan. wá sí ìgbàlá rẹ ṣe báyìí mọ. Ọlọ́run ṣe bàbá kàtìkàtì ń kẹ́ fún mi mo ṣe ká nì. ẹni kí n kúrò nínú ilé kí ni mo ṣe. bí láńlọ́ọ̀dù ṣe fẹ́ nìyẹn ẹni tó ní ilé yìí kan tó ní kí n ṣe instruction tó fún mi náà ni mo tẹ̀lé. kí ló gbé kílẹ̀ jù agbáyilé tí ojúgun ṣẹ̀jẹ̀ kí ni mo ṣe fún yín. wọn àti ìròyìn mi fún yín pé wọn kì í jẹ ògùn lówó màá bá yín po wèrè màá gbowó yẹn màá tún bomi sàn yín lọ́wọ́ nù ẹ pé mo bó ṣe lọ bórí nǹkan ni. ó máa lọ bóyá gbà tó fún security lọ́jọ́ náà lọ sọ fún landlord náà fún mi wá fún. ó bá ti sọ fún mi ṣebí left mo fi fún security màá fi right fún òun náà báyìí. ọ̀gá security mo read mind yín o gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń rò pátápátá gbogbo ẹ̀ ni mo mọ̀ ẹ̀ ń rò bóyá màá bú yín bẹ́ẹ̀ ṣe toast mi àbí màá sọ̀rọ̀ sí yín never mi ì lè ṣe bẹ́ẹ̀ ṣé bí mo ṣe wà yìí ọmọ tá bí nílé eré ni mí ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ òun ni mí àti pé èmi ò kí ń wojú fẹ́ ọkùnrin o mi ì dẹ̀ kí n torí owó fẹ́ ọkùnrin ìwà lèmi máa ń wò ṣe rí ọjọ́ tí inú mi ti dùn sí yín látijọ́ tí inú mi ti dùn sí yín ní ọjọ́ tí mo ti bá ìbànújẹ́ wọnú ilé tí mo sunkún wọlé lọ́jọ́ yẹn tẹ̀dẹ̀ múnú mi dùn tẹ̀dẹ̀ mú mi gbàgbé lọ́jọ́ yẹn ẹ surprise mi lọ́jọ́ yẹn àtìgbà yẹn ni mo ti wò pé èèyàn gidi ni yín mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run máa bá mi fà yín lọ́wọ́ sókè Ọlọ́run máa mú yín kúrò nínú iṣẹ́ security yìí ó máa fún yín ní iṣẹ́ gidi tó ní owó ńlá lórí ṣé gbọ́ ọ̀gá security gbogbo nǹkan tẹ́ bá mi sọ pátápátá mo ti gbọ́ mo tẹ̀ ti gbà. kò tí mo bá yín sọ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ máa fẹ́ mi. mo ti gbà. ẹ road condition tí mo wà yìí. ṣé rí
owó tán fún yín ní sálárì yẹn àjọ máa fọwọ́ wẹwọ́ ni tẹ́ bá ti ń ṣe èmi náà máa ṣe olùrànlọ́wọ́ la jẹ́jẹ́ fúnra wa mo ti gbọ́ mo ti gbà láti fi yín ṣe adé orí. ó ti mú kó kéré mọ́ kí wọ́n má bọ́ bàtà fọ́ sílé mi ẹnu ẹni la fi kọ́ mi jẹ́. Lẹ́sìn ìkọ́ra báwo ni ìgbàlá náà ló sọ lórí iṣẹ́ ìwà wà fẹ́ Lẹ́sìn mo ní kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo oore tó ṣe nínú ayé mi wo mo mọ̀ lóore ẹ̀ o mọ̀ gidi mo tẹ̀ ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ wo ọ̀gá ẹ̀ wọ́n surprise mi lánàá gbogbo bíìlì ọmọ mi náà sì bá mi clear lọ. ṣé o tún rí eléyìí tó dúró mi nínú jù ni pé lánàá yìí wọ́n tún fún ọmọ mi ní scholarship láti travel out. wọ́n fọmọ ní kíni. wọ́n fún ọmọ mi ní scholarship láti lọ study abroad. ìyẹn ọ̀gá wa náà mo bẹ́ẹ̀ yọ o olúwa ṣe o inú mi dùn gan o wàláhì tí a bá gẹ̀ẹ́sì nínú mi wọ̀n ní kọ́ṣẹ́. gáwa tó ń ṣe bíi kíníjọ́ yẹn tó ń wùwà kíníjọ́ yẹn ṣé àwọn á mọ̀ pé wọ́n lè ṣe àdúrò nǹkan tó báyìí fún ẹ láàrin a máa ń sọ wípé ọmọ ẹni burúkú ó máa ń ní ọjọ́ orí tiẹ̀ tí bí wọ́n ṣe wùwà ọjọ́ yẹn sìn ó máa rò pé àbí ọ̀gá Désiré náà ló burú ìwọ náà wá dúró nǹkan tó ń ṣe fún ẹ. ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ̀ sìn mo ti sóúnjẹ sí kíchìn sìn mi ò tẹ̀ wá ní ìbú lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ máa bù sínú àwo kan táàjọ máa jẹun ni so that jẹ́ ká lọ dá wọn dùn ní kí gbogbo wa nínú ilé yìí ó yà mí lẹ́nu pé gbogbo ẹ̀yin tí a fún ní ìwé mítìn ni pé ṣé ó yẹ láńlọ́ọ̀dù fẹ́ wá rí yín lénìí wọ́n fẹ́ mọ iye ẹ̀yin tí ẹ̀ ń gbélé ẹ ò ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé ìwọ̀nba ẹ̀yin tarí nì ẹ jọ̀ọ́ ṣé kò sí o. dákàtìkà ẹ ní bínú ni o ẹ mọ̀ pé gbogbo àtàwánulẹ̀ oníṣẹ́ bójú ojí mi ni gbogbo ala níbi tí à ń lọ àǹdẹ ìjọ Tuesday lẹ́yìn náà fi pàdé sí èmi gan láìpẹ́ pẹ̀lú pàdé báyìí rí èmi gan mo níbi tí mò ń lọ mo kàn dúró ni ẹ jọ̀ọ́ ẹ dá wa lọ ẹ̀sọ́ kọ́ tẹ́ fẹ́ sọ. agent Gbénga mo try láti fẹnu dá wọn dúró pé kó tiẹ̀ lè dúró tá bá parí mítì yẹn oníkálukú dẹ̀ wọn máa lọ bí iṣẹ́ ìbọn wọn dá mi lọ. ẹlẹ́nu sọ ẹ fẹnu dá wọn dúró sọ́bọ̀ ló yọ kẹ́ tú nò ẹ dákun bàbá kàtìkàtì gbogbo ara jókòó tá a ṣe kìíní ẹjọ́ tá ń kásọ sí security lọ́rùn tá a náà fi jókòó bí èèyàn gidi kí ló dé. ṣe rí pọ́ìntì tí ẹ sọ yẹn gangan òun ló gbé wa pé ìpàdé ilé ní sóyè yín tí olùdarí inú ilé tí a wà nínú ẹ̀ yìí which is ọ̀rẹ́ mi tó jókòó yìí. ẹ̀mí pé security ni lálọ́dún wa. bẹ́ẹ̀ ni àti olùdarí inú ilé. imú mi mọ̀nà. ṣe rí iṣẹ́ tí mo wá ṣe ní inú kọ́pàdé iṣẹ́ ẹ̀gbin ni iṣẹ́ security tí mo wá ṣe ó dẹ̀ ní rísì tí mo fi wá ṣiṣẹ́ but mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ yìí ni pé wọ́n tí mo wá ṣe fún mo ti rí ṣe kí tó lọ bí bàbá fún ẹnì kankan ní 50,000. mo sọ 50,000. ẹni sọ̀rọ̀ Gbénga ọ̀rẹ́ kí tó lọ máa ṣe ètò owó yẹn fún ẹ sọ́dọ̀ wálé fẹ́ kankan wọn. àmì ńlá nǹkan tẹ̀ ń ṣe iná gbogbo aṣọ ẹ bá mi gbàṣọ mi náà àtọ́wọ́ ẹ máa pé bí àyàn burú bí akíní kan tó dé bí akíní kan tó dé ṣe ìyàwó tó kọ́ ní káwọn kan tá à ń ṣe kí ló dé náà ẹ máa yẹ kí ẹ máa bí ẹ máa yẹ kí ẹ máa para kí ẹ máa para kí ẹ máa sweat. àfọ̀rẹ́ ń gbé sanlẹ̀ ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ báwo ni. ilẹ̀ jàre má dá jàre àwọn eléyìí náà fẹ́ máa jẹ́ kí ẹ máa para ni. ẹ bọ́ ló ti ń dàbọ̀ ní oorun yìí sáṣọ ẹ lọ́wọ́ àgbà. ó mú dàmú náà jàre aṣọ tẹ̀ kọ́ owó ní ṣọ́ọ̀lá tó aṣọ jẹ́ mi. àfihàn ẹ o. that reminds me mo pàdé gateman yìnyẹn àti ọlọ́yàn látọwà lókè. ṣé idiot ilé wọ́n sì ń fẹ́ra wọn. really wàláì bọ̀ ṣó lè believe pé gateman yìí òun ló ní gbogbo building sáwọn bẹ́ẹ̀. kí wọ́n ló sún débi pé kó máa ṣe gateman. Èkó làwà ọ̀nà owó ní ogun ṣe kí gbà ṣògùn òun sí bí wọ́n tún ní kórè iná ogun owó ẹ̀ nìyí gbogbo lè rẹ́mi lò méjì ìwé àyáwó èrè. ó gbà mí. àgbà kí ló wá nílé yóò ní ṣe mi lálejò ni. òróró wà bí ẹ wà tó bá fẹ́ ni kó wà lọ́mọ wọn lọ tó bá fẹ́ mi. Démọ́lá ó really surprise mi gan nígbà tí agent ní ìwọ ló nínú ilé ibi tá à ń gbé yìí nínú ilé tó ti ń ṣe security ó ní ìwọ ló ní ó lọ tún sì ní àwọn nǹkan tó tún wà òkè jù yẹn lọ ó really surprise mi gan o.
àmọ́ inú mi wá dùn pé mo ti gbà fún ẹ tán kó tó di pé irú ọjọ́ yẹn wáyé because tó bá yẹ pé mi ì tí ì gbà ní ká ní pé mo mọ̀ pé èèyàn gidi ni ẹ pé òun kì í ṣe security ni ó likely kí n má gbà fún ẹ but ọkọ mi kí ló wá sún ẹ dé ìdí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ security ilé tó kọ́ wọ́n á ṣe security rẹ̀. ayọ̀ mi mo ti ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà fún obìnrin rere tọ́lọ́run fún mi àmọ́ fún ìbéèrè tó béèrè it's a long story. tó lọ sí kí lẹ́sẹ̀ mi kí ni mo ṣe fún ẹ mo ti ń pe aago ẹ láti bí 3 weeks ó dẹ̀ gbé kọ́ mi bí dẹ̀ mọ̀ pé òun rí kọ́ ẹ ò fẹ́ gbé ni. tẹ̀ jóná Dẹ́mọ́lá kí ló dé o ṣe lágídí báyìí gan-an mo ní mi ò ṣe mọ́ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni I'm fed up with the relationship please just let me be kí ló dé o dẹ̀ fi call fi stop mi mo ní mi ò ṣe mọ́ I'm báyìí kí ló wá ṣe gan shop mi gan-an. ok mo ti mọ ọkọ tó ṣe ẹ owó tó béèrè lọ́mí ní the last time yẹn tí mo ní mo fún ẹ ó pọ̀ lọ́mí gbà ẹ ní but now mo pé 500,000 ní àbí right. hold on ṣáájú ní sori tó bá fi lè ṣe ní transfer bẹ́ẹ̀ o ṣe give away ni mi ní tẹ̀sí owó ẹ̀ mọ́ àtiwọ́ àtọwọ́ ẹni tó bá ṣàtì pàtẹ́ ìmọ̀ Dẹ́mọ́lá mi ò fẹ́ mọ́nú ayé mi. ọmọ ṣe bẹ́ẹ̀ fún ìjọ bí ìjọ. ṣé wọ́n má jẹ àwọn èèyàn owó máa ń bá wá sí i mo náà kọ́sọ́ àwọn máa ń bá wá sí i wọ́n ti ẹ̀kọ́ gbọ́mọ́tò ẹ̀kọ́ máa lọ. ọmọ ṣe bẹ́ẹ̀ jọ mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí jọ náà jọ. ṣé lórí burúkú lọmọdé mọ́ láyé ó tún wá pàpọ̀ mọ́tò sí bíbá ẹ̀ ṣe ṣe pé kò ṣe náwó gbogbo ẹ̀ ṣe gangan ṣé ó fi ṣú mi méjì ṣé kò wọ́bìnrin mi níta ni kò sí problem. ajogun táyà mẹ́rin kò ní park síwájú ṣọ́ọ̀bù ṣé lórí burúkú lòun ló ti géètì ẹ̀ lọ kò gbọ́ kankan mọ́. ẹ ló kàṣà lè jọ ṣọ́wọ́n ṣọ́ọ̀bù ó dà má bọ́ ṣọ́ọ̀bù mi sí sábà mi ti táyà mẹ́rin kan má bọ̀ má pẹ́. báwo lọ́wọ́ gbọ́ ni ṣé wọ́n ti géètì òun lọ ni idiot. jọ má bínú ká ló ń pe fúnka fún kó wájú táyà mọ́tò tó pàṣẹ mi ní kí fọgá bá mi jó. ṣé ò dáa kọ́lọ̀ mọ́tò mi mọ̀mọ́ ni. tí bá dá kọ́lọ̀ mọ́tò ẹ̀ mọ̀ nǹkan. kọ́ ọjọ́ táwọn mọ́tò mi. ó ṣe lágídí bẹ́ẹ̀ gan-an gbọ́dọ̀ tí bá ṣe é kọ́ mi wà bẹ́ẹ̀ Dẹ́mọ́lá mo ní mi ò ṣe mọ́kàn fún mi láwùn sílẹ̀ ó dé pààkì mọ́tò lórí pàǹgọ́lẹ̀ ẹ̀ ń pààkì sọ́ọ́ ṣẹ́fún lójoojúmọ́ ṣọwọ́ bí mi ta ni fi mi láwùn sílẹ̀ Dẹ́mọ́lá kí ló dé ṣe fẹ́ pa mi ni. nínú ṣọ́ọ̀bù tèmi lórí bí iná wọ́n lè pa chípè fún ẹ Dẹ́mọ́lá. ìwọ ló lórí fẹmi wá ìwọ ni. ṣùgbọ́n wòye ṣé kí mo bá ẹ pé má fún ẹyin etí ṣé tẹ́lẹ̀ lọ pé má fún ẹyin tó bá tún mọ́ mi. I don't want to see my shop again. Fi mi láwùn sílẹ̀ Dẹ́mọ́lá kí ló dé. ẹ jẹ́ sọ ìdẹ́kun mi fún yín wọ́n mi inú mi ò do torí ilé tẹwà ilé family house tẹwà tí mo ní pé kẹ́ kúrò ń bẹ̀ kẹ́ máa lọ sí ilé yín tí mo kọ́ fún yín tẹ̀sán pẹ́ ẹ̀ lọ etí mi ti ń kún gbòòrò àwọn ọ̀rẹ́ mi ti ń bú mi wọ́n ní kí ni mọ́ mi ń ṣe family house kí ló tún wọn lọ sí ilé tí mo kọ́ fáwọn wọ́n mi inú mi ò dùn inú mi ò dùn. Dẹ́mọ́lá fi mí sílẹ̀ ń bí ní tó bá wọn ẹlẹ́nu kó fẹnu ẹ̀ sọ sórí ilé bíbá àwọn àgbàlagbà náà ń pa lówe pé bí olóde ò bá kú òde ò kí ń gbẹ́gi sórí ara yàn dẹ̀ nílé ń jẹ́ kí n rọra wà bí mo ṣáà ń lọ sílé tó kọ́ fún mi mo lọ ń ṣe fàájì mi ń bẹ̀ ṣe bí ibẹ̀ ṣáà ni mò ń wà ní weekend ṣùgbọ́n bíbá yìí jẹ́ kí n bójútó bí iná jẹ́ kí n bójútó bí fílẹ̀ tó bá wọlé nu ni kò fẹ́nu ẹ̀ sọ àwọn èèyàn mọ̀ pé ó ti kọ́lé fún mi ẹ̀yẹn kan ọ̀rọ̀ owó ló ń bá mi sọ lórí fóònù yẹn kò yé mi ni mo ṣe ní kó wá. ọmọ gẹ́ẹ̀tẹ̀ rí pẹ̀lú mi jọ́ tẹ wálé mi yẹn tó pupa. tí mo sọ pé mo láìkì tó ṣe rùmúrùmú yẹn. ẹ gẹ́ẹ̀tẹ̀. ẹ kí ló ṣe. ó ti ṣe bóyá ń ṣe o báwo kò ṣe ń ṣe o náà ti ṣe bẹ́ẹ̀ o ó yẹ̀yẹ́ mi mú mi mo lọ ṣọ́ọ̀bù ẹ̀ mo tún lọ bẹ̀ ẹ́ pé kó jọ kí ni mo ṣe fún kó ṣàlàyé fún mi mọ́ mi kò rí kankan sọ ó tutọ́ sí mi lójú ó bú mi. owó ti tún dé láìkì yẹn owó tó ṣe rùmúrùmú yẹn Dẹ́mọ́lá ó ti ṣe ọmọ yẹn ó ti ṣe nǹkan kan fún. mọ́ mi mo ṣe anything fún mo tún sọ pé ká ní mo ṣe anything kó sọ fún mi kí n bẹ̀ fẹ́ dọ̀bálẹ̀ kó ní òun ò fẹ́ mọ́ kí n get out. láì rí nǹkan kan. kò rí nothing. ọ̀rọ̀ yìí wá ń lábòjútó báyìí. mọ́ mi ilé òde ṣe lẹ́ǹkì ní kò ṣe lẹ́ǹkejì
kò ṣe lẹ́kẹ̀tẹ́ lẹ́ǹkẹrin rè mọ́ mi o. èmi náà tí n bá rò dáadáa mo ìfẹ́ sọ ní pé ẹ̀kẹrin lélẹ̀ tó mú wá fún mi àti inú mi dẹ̀ sì dùn pé lè yí torí mo like ọmọ yẹn bó tẹ̀ ṣe rí yẹn mo like spatial ẹ̀ mo ní ìmọ̀lá a gbọ́dọ̀ wọ̀rọ̀ yìí báyìí sí mi àti ń pọ̀rọ̀ yìí lóhùn ó ti ń láronú báyìí. ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi. láì ṣe pé ò dá lọ́mọkùnrin ta ló máa rí ẹ tó máa lóhùn rọ́kùnrin kí ló ń ṣe wọ́n. ẹ má wo mi ràn ìyá mi ẹjọ́ o ọ̀rọ̀ yìí ẹ má wo mi ràn ẹlẹ́ẹ̀kẹrin rè o ẹlẹ́ẹ̀kẹrin rè o ìkẹrin rè o. sórí eléyìí tó máa bá ẹ dalẹ̀ sí lọ́lọ́ máa pèsè fún ẹ ìyàwó tí wọ́n pẹ̀lú ẹ̀ máa jọ bára yín dalẹ̀ tẹ́ máa jọ dàgbà tẹ́ máa jọ dògbò tó máa bí sùn tó máa bí wàlẹ̀ fún ẹ òun ẹlẹ́dàá mi máa yọ̀ǹda fún ẹ sí kò ní má mú bọ́ mọ́. Dìmọ́lá mo mọ̀ pé bíbá yìí ló máa wà mo mọ̀ ẹ̀mí mi náà kọ́ ni kí n máa bọ̀ bíbá yìí ni. báyìí ní nǹkan tó kí n ṣe tẹ́lẹ̀. ṣé lórí ọ̀rọ̀ olóbìnrin dé yìí náà ni. lọ́wọ́ bọ́ yìí má wà ṣe léṣe nígbà wo ló sọ̀rọ̀ ẹ̀ di ọ̀mùdé paraku báyìí. congratulations kí rẹ̀ kú oríire yorí ẹ̀ mú báyìí yorí ẹ̀ mú. Pastor mi ní church wa wọ́n ti rí solution sí problem mi èmi fúnra mi ṣàlàyé fún wọn tó wá ń gbọ́ láti ẹ̀ sílẹ̀ gbogbo o wọ́n jẹ́ kó yé mi pé ìwọ fún alárẹ̀ kò gbọ́dọ̀ wà yọjú sí àwọn Dìmọ́lá àgbà náà nígbà ìgbọ́gbọ́ ìwádìí ọ̀mù tí báyìí wo ìwọ ló kù sí ẹ lọ́wọ́ mo ti máa lọ rí pastor run after service níjọ́ Sunday ní buhari àwọn kù ẹ̀rọ dẹ́kun sí ọlọ́wọ́ òkú tí máa lọ rí wọn. Gbẹ̀ngà wọn láti lọ sọ́dọ̀ pásítọ̀ láti lọ láti dé ọjọ́ tí pásítọ̀ tún sọ èlò tó wà ní agbára jù. Pásítọ̀ sọ pé èmi tí mo wọ́ tara mi kí èmi rẹra mi lẹ̀ kí n ṣiṣẹ́ ẹ̀gbin kí ló ṣe ẹ̀gbin mi kò yí mo understand. Dìmọ́lá sórí pásítọ̀ wa yẹn pásítọ̀ church wa mi kí ń kọ́rọ̀ wọn dànù o torí asọ̀rọ̀ṣẹ́ ni tó bá sọ̀rọ̀ báyìí mo kí ń dá òtún ẹ̀ you understand bí pásítọ̀ ṣe ní káàrin tá a bá rìn bẹ́ẹ̀ ó dá mi lójú pé ọ̀nà máa là lórí ọ̀rọ̀ pé iṣẹ́ ẹ̀gbin lára iṣẹ́ ẹ̀gbin ló máa ti rí ìyàwó tiẹ̀ tó máa dúró tiẹ̀ lọ́jọ́ alẹ́ that reminds me ṣé o mọ estate ẹ̀ tó wà ní Máfolúkù yẹn àwọn obìnrin ló pọ̀ jù tí mo gbà sínú ilé yẹn rùn kí ló wá kọ́ mi pẹ̀lú ẹ̀. ibi tó ti kàn ẹ́ lélẹ̀ ṣé o nínú ilé yẹn tá bá follow step tí pastor ní ká follow ó dá mi lójú pé ilé yẹn gangan ló máa ti rí ìyàwó tiẹ̀. yes. so ìdojúkọ kankan náà lèmi àti ẹni lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé olóbìnrin dé àmọ́ ju gbogbo ẹ̀ lọ ká ṣàlàyé dúpẹ́ fọlọ́. Hello kí ló sọ ṣé bó sọ mi pé tí wọ́n já òkúta sí ìgbà ẹ ló sọ fún mi ó sọ pé o ṣẹ̀fẹ̀ wá já ìwọ sọ pé o ṣẹ̀fẹ̀ wá já bí wọ́n sọ fẹ́ mi pé wọ́n ti já òkúta síbí Ọlọ́run ló mú ẹ ṣebí wọ́n expect pé mo lè wá síbí báyìí lé ní òkun kọ́ expect pé mo lè wá ṣé tí ń dùn mí ni nígbà tó sọ pé mọ́mì mo ti lọ já òkúta yẹn ó sọ pé ó ṣe fẹ́ wájà ó dáa ṣèbéèni náà ló fẹ́ wájà mo ti wà ní sáìtì mo ń dúró díẹ̀ bẹ́ẹ̀ ni mo wà ń bì sórí ìgbàgbà tó ń kó dé wà á bá mi bíbà ẹ̀ máa dúró díẹ̀ ń bí wá já òkúta yẹn lénìí ṣùgbọ́n gbọ́dọ̀ wájà lénìí. mọ́mí ọkọ ni o lówó orí mi ọ̀rá aya mi rèé o a ò ṣe ìyàwó mi káàbọ̀ káàbọ̀. ẹ̀kọ́ tó máa ń láàkì ní. orípò jọ mí orípò kẹ̀kẹ́ aya mi sòǹdẹ̀ ò ṣe ìyàwó mi ṣe wàá bí sùn fún mi báyìí wàá bí wálẹ̀ ọkùnrin àbíró obìnrin àbíyè
lágbára lọ wá bíbèjì fún mi lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yin mi fẹ́ tí màá fi gbọ́ ọmọ ó ṣe ìyàwó mi ó ṣe ọkọ ẹrú yẹn fún mi ó ṣe ń ṣe ni kò ṣe máa ṣe o jọ torí Ọlọ́run ààrẹ má já òsì o àjàmádẹ́rẹ́ òsì tí Démọ́lá bá ti ṣe ọjọ́ ẹ̀sùn mi o wò ó ṣe tìrìbó ìrìn kọ̀kọ́já nínà má mẹ́gbàá ti máa bóńdì ni kọ̀kọ́já nínà lọ́dọ̀ tèmi o jọ torí Ọlọ́run ọkọ mi jọ torí Ọlọ́run ò ṣe ìyàwó mi Ọlọ́run àpọ́n ilé aṣọ yẹ òní fàyà dèmó. ọmọ mi ilé ajọ kò ṣe é bá látàárọ̀. ọmọ idiot tó lóun ti jákúta àṣé kò já nǹkan kan ni wọ́n á jókòó dé. ìjọsìn bọ̀bọ̀ ìṣá ẹ máa ń ṣe nìyẹn. ó dẹ̀ sọ pé kò ti jákúta wá ní ìṣòro ṣẹ̀ sọ́fẹ́ mi pé wọ́n sọ pé ó fẹ́ wá jà imagine wọ́n tẹ́ fi yẹn lẹ̀ ẹja máa lọ lé padà wá bá. kí wọ́n má bọ́ bàtà fọ̀ sílé mi ẹnu ẹni la fi kọ́ mi jẹ.